Yorùbá wípé ẹ forí gúnra yín gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá kẹjọ corporate. Ẹ kálẹ́ o ẹ̀yin ènìyàn wa wọ́n ní ẹ kú ilé là ń kára ilé ẹ káàbọ̀ là ń kérò ọ̀nà tí ó bá tójọ́ mẹ́ta tá a ríra a máa kó wa kí àkúdédé àsìkò yìí mo kí wa ní ibikíbi tí ẹ bá ti láǹfààní láti gbọ́ mi. Mo mú fọ́nrán wá fún wa gbọ́ ohun tí ọba Solomon wí nípa ọba tí wọ́n pa ní Ondo tó ń pa ní Akure ní ọ̀sẹ̀ tó kọjá yìí. Lóòótọ́ ikú tó ń pojú wa ẹni òwe ńlá òun ló ń pa fún ni. Tá bá ń kà bí ní méjì ó ti tó ọba mélòó kan tí wọ́n ti pa nílẹ̀ Yorùbá táwọn Fúlàní tó ń kàn pa wọ́n lásán wọ́n pa wọ́n tú ẹ̀kẹ́. Ṣùgbọ́n ó jẹ́ ohun tó bà nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ èyàn ọba tó kù afẹ́fẹ́ tó káṣọ lórí ìgànná ẹni tó wọ tiẹ̀ sọ́rùn kó má fúnra o bó ṣe jẹ́ nìyẹn kó má fúnra ó ń bọ̀ àwọn náà dẹ́ẹ̀dì ayé àtijọ́ nìyẹn ẹ jẹ́ ká mójútó ẹ pè pàdé papọ̀ gbogbo ẹ̀yin lọ́balọ́ba wa a ti ń pariwo ẹ pè gbogbo àwọn alágbára nínú ìlú yín tẹ́ mọ̀ wọ́n ẹ pè wọ́n ẹ mú nǹkan mọ́ nǹkan wọ́n ní wọn jura lọ wọ́n ní àwọn nǹkan tá à ń sọ yìí wọ́n ní ó wà ńlẹ̀ ṣùgbọ́n ó jura lọ ẹ jẹ́ kẹ́ ẹni tibí kó mú tibí wá tọ̀tún mú tọ̀tún wá tòsí kẹ́ pàápọ̀ kẹ́ lò ẹ forí korí ẹ fikùn lókun nǹkan tó ń ṣẹlẹ̀ yóò dùn mọ́ wa nínú fa ẹ jẹ́ ká wá gbọ́ ohun tí ọba Solomon wí o ẹ jẹ́ ká gbọ́ ohun tó wí ṣé ìlàkàyé wà nínú nǹkan tó ọba Solomon wí àbí ìdàkejì ni ẹ̀yin ènìyàn wa ẹ má dágun lá o ẹ wá nǹkan fìdílé farabalẹ̀ kí ẹ wò ó ẹ bá wa tẹ̀rùngbà yín sínú comment section ṣé ọ̀rọ̀ ọlọ́gbọ́n wà ń bẹ̀ àbí ti ìdàkejì náà ni bó bá ṣe rí lọ́kàn yín ojú tí èmi fi wò ó lè yàtọ̀ sí tiyín o ẹ jẹ́ ká jọ wò ó náà. pa ọba tí wọ́n lọ pa yẹn tí bá ní kí n ṣe program yẹn máa lọ fà àwọn holy center kan sọ pé kí n tẹ́ bìlò kí n máa wò wọ́n níran àtúbà wọn ni mo ti sọ fún ẹ̀yin ọmọ Yorùbá àtú ọdún wo ni mo ti sọ fún yín wípé ó ń bọ̀ ẹ̀yin blogger owó rèé o opportunity tẹ́ni rèé o ẹ̀kọ́ tẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹ máa pín kiri èmi ò ní ìdí owó íńtánẹ́ẹ̀tì mọ́ real life ń fẹ́ máa gbà owó mi àtú ọdún méjì tí mo ti sọ fún ẹ̀yin ọmọ Yorùbá wípé ẹ forí gúnra yín gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá kẹjọ corporate ẹ pè àwọn alágbára ìlú yín jáde kí lẹ ní ká mọ nǹkan tí a ní ká mọ nǹkan tí a ò ní ká ró ilẹ̀ wa lágbára kàkà bẹ́ẹ̀ adélẹ̀ ń dé kiri kẹ máa tọ̀pá ilẹ̀kẹ̀ rídìrídì kiri kẹ máa fọ́ǹbù kiri ìgboro kẹ máa gagbádá òfò kiri wọ́n ti ń pa yín lẹ́yọ kọ̀ọ̀kan ẹ tí rí kankan o wọ́n ti ń wọ̀ yín lára o you never say arafa Yorùbá ilẹ̀ Yorùbá ti tán o àbí kì í ṣe Àkúrẹ́ nìyẹn níbo náà wọ́n ti pààyàn yìí Ondo state ẹ ti kú tán gbogbo yín ti kú tán àti ẹ̀yin àti adé yín wọ́n á yọ adé lórí wọ́n á fi nà yín lórí mo ti sọ láti 2022 ẹ ti rẹ̀wẹ̀sì jù I don't know your job man. Iṣẹ́ ọba láàrin ìlú òun ni kó pe gọ́vnà kó pe àwọn àfiyèsí gọ́vnà kó pe chairman local government sí àfiyèsí kan tó ṣẹlẹ̀ hello ẹ̀yin chairman ni wa nǹkan bá ìṣẹ̀lẹ̀ nílùú wa ẹ tètè bá wa ará kó àkànṣe sí o iṣẹ́ yín nìyẹn kàkà bẹ́ẹ̀ sì máa sọ fún àwọn ará ìlú kán dìbò fún APC kán dìbò fún Tinubu kán dìbò fún ADC kán dìbò fún kíní lẹ́ máa bá kiri ẹ mọ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ yẹn ẹ mọ̀ wípé ìtìjú gbogbo ọba ni ìtìjú ni fún gbogbo ọba ilẹ̀ Yorùbá pé kidnapper wọnú ààfin ó gbé ọba ó dẹ̀ pa ìtìjú ni fún gbogbo ọba ilẹ̀ Yorùbá pátá láìkó sórí ibì kan
láti ibi tẹ́ ti bẹ̀rẹ̀ àti ibi tẹ́ dópin sí ìtìjú ni fún gbogbo yín. ó ń bọ̀ àwọn là ń dẹ̀dẹ̀ o ẹ ò tí ì rí kankan o wọ́n ti wọ̀ yín lára tán ṣùgbọ́n ẹ̀yin sójà wa ẹ̀yin ọlọ́pàá wa ẹ máa ń sẹ̀mí gan tí nǹkan gan bá ti wá ṣẹlẹ̀ ẹ máa rọ́ tìrítìrí lọ síbẹ̀ kí láǹfààní rírọ́ tìrítìrí tẹ́ lọ ṣé ẹ̀sẹ̀ ń gbọ́ pé kìnnápà wà nílẹ̀ Yorùbá ni ṣé ẹ̀sẹ̀ gbọ́ ni prevention is better than cure. mo rí fídíò ibi tí gbogbo yín ti rọ́ àti sójà àti ọlọ́pàá àti navy àti kinní ẹ fẹ́ lọ wo ibi tí ọba yẹn kú sí àbí kí ẹ fẹ́ lọ síbẹ̀. you need to do the right thing at the right time kò dìgbà tí ìkọ́kọ́ bá ṣẹlẹ̀ kẹ́sẹ̀ máa rọ́ tìrítìrí kiri no. gbogbo ilẹ̀ Yorùbá ó ní the guiding kí là tún ṣe kí là lè ṣe níbo làwọn arábẹ́yìí ń bá sí àwọn wo ló ń rán wọn kò dìgbà tán ìkọ́kọ́ bá ti ṣẹlẹ̀ ká máa rọ́ kiri títì it's nonsense kò ní túmọ̀. rírọ́ lọ́tẹ́rẹ́ lọ sílẹ̀ ọba ẹni sí kí láǹfààní ẹ̀ kí ni ìtumọ̀ ẹ̀ kí ni ìwúlò ẹ̀ ok àwọn kìnnàpà máa dúró síbẹ̀ dèyìn kí wọ́n mú wọn àbí no wọ́n ti lọ síbi míì ẹgbẹ́ àwọn CID àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ẹ kó wọn sí àwọn ilẹ̀ Yorùbá lóríṣiríṣi kó máa fi mú fílẹ̀ kiri ẹ skátà wọn àwọn information tó bá wà nílẹ̀ kan pàṣẹ ẹ̀ you will take action before everything spoil not after everything spoil ẹ ṣe máa sáré kiri títì no. ṣùgbọ́n ta la máa bú gbogbo wa ni o ẹ̀yin ọmọ Yorùbá nǹkan tó bá ẹ̀yin ọba àwọn ẹ̀yin ọba lẹ wà ní position láti ṣe iṣẹ́ yẹn ẹ pè àwọn aláwo ìlú yín ẹ pè àwọn oníṣègùn ìlú yín ẹ pè àwọn oníṣàngó ìlú yín torí ìjọba wọn ò mọ nǹkan tó fẹ́ ṣe mọ́ instrument tí àwọn arábí yìí ń lò àwọn sójà Nàìjíríà wọn ò ní instrument tí àwọn arábí yìí ń lò àwọn ọlọ́pàá Nàìjíríà ò ní now we need to go for spiritual. tí ìjọba bá ń ṣe tiẹ̀ ẹ̀yin ọba ìlú náà lè ṣe titi yín ẹ kó àwọn alágbára ìlú yín jọ kí ló wà ńlẹ̀ kí lẹ ní gangan ó yá ẹ máa test ẹ ká máa wò ó bí gbogbo wa ṣe máa fọwọ́ tìgbọ̀n rí tó máa gbéyàwó ọba níṣojú ọba tó máa tẹ okó bọ́ lóbò tó máa ya òbò ẹ̀ tó máa gbé ìbọn tì lórí tó máa pàó tó máa gbé ọmọ ọba tó máa kó ìbọn sí lórí pàó tó máa mú odidi ọba ìlú tó máa yọ adé orí ẹ̀ tó máa fi nà lórí pa ṣé bá lè fẹ́ máa wòran rèé. wọ́n ti ká gbogbo wa mọ́ o wọ́n ti round everybody o nígbà tí àwọn wèrè kan fẹ́ sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì àwọn onírọ́ orí ibú nígbà táwọn kidnapper yẹn dé ọ̀dọ̀ bá ọkùnrin takuntakun ni wọ́n yìn níbọn títí kò wọlé nígbà tí kò wọlé wọ́n wá mú ìdí ìbọn wọn fọmọ lórí lójú ẹ asínwín ọmọ in your eyes mo wà níbẹ̀ nígbà táwọn kidnapper yẹn yìnbọn sí ọba tí ò wọlé àrèdè àwọn onírọ́ òfò irọ́ bà ayé wọn jẹ́ ọkùnrin takuntakun ni wọ́n yìn níbọn títí kò wọlé ìgbà tí kò wọlé wọ́n wá fìdí ojú ẹ irọ́ bà ayé wọn jẹ́ irọ́ tí àwọn ìyá aláya kú bàbá ńlá kú bàbá yín pa tí kidnapper fi ká gbogbo yín mọ́lé àwọn ọmọ ẹ̀yin ọmọ náà ẹ̀ tún jáwọ́ ń bẹ̀ wọ́n yìn níbọn títí pẹ̀lẹ́ o irin àgbáyé pẹ̀lẹ́ o atomic bomb
mo rí pé ẹ ń wo fíìmù yẹn ìgbà tó ṣẹlẹ̀ lẹ fi mọ̀ pé wọ́n yìn níbọn títí wọ́n ẹ̀sẹ̀ wá fọ́ dí ìbọn mọ́ lórí àwọn ẹlẹ́jọ́ wẹ́wẹ́ òfò ìtàn náà máa sọ no reality ẹyọ kan or every time story no one reality in Yorùbá land irọ́ bà ayé wọn jẹ́ àṣírí ti bẹ̀rẹ̀ sí tú báyìí ó sún díẹ̀díẹ̀ ẹ mọ iye ọba tó ti pa nílẹ̀ Yorùbá ṣé ẹ rántí ìgbà kan tó sọ pé kidnapper gbé ọba méjì kan àbẹ ti rántí ṣé 2024 ni àbí 2022 ó di ọba mẹ́ta báyìí tó ti pa nílẹ̀ Yorùbá kí ni mo ti ń sọ mo pọ́ wọ́n ti pa àwọn báyìí lẹ̀ gangan ó súnbọ̀ díẹ̀díẹ̀ ẹ mọ̀ pé àwọn ló ọba náà sì ń pa báyìí ẹ mọ̀ pé àwọn ló ọba ó ń bọ̀ lórí ẹ̀yìn àgbà ọba yẹn tẹ pé ayé lólówó yẹn gbogbo yín ló ń bọ̀ wá fún ẹ má ṣiṣẹ́ lórí nǹkan tí mo bá yín sọ ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ tẹ bá dẹ̀ ti ta àwa ọmọ Yorùbá ẹ sọ fún wa ẹ̀yin ọmọ Yorùbá o a ti ta yín o àmọ́ ẹ̀yin ọba ló yẹ kẹ́ jà fún àwọn ọmọ ìlú yín ẹ̀yin ìjọba o ikọ̀ bàbá ìṣẹ̀lẹ̀ nílùú wa o ẹ̀yin ọmọ ó yá ẹ kóra yín jọ ẹ̀yin olóògùn ẹ̀yin olíṣàngó ẹ̀yin aláìrá ẹ̀yin olígbá ẹ̀yin aláwo ẹ kóra yín jọ kí lẹ ní kí nìkan tó wà lọ́wọ́ yẹ kó jáde ká wò ká tẹ̀sítì ẹ̀ kàkà bẹ́ẹ̀ pátí làwọn máa wá kiri wọn máa tọ́jú bọ́lé kiri no nǹkan tó ń bọ̀ yìí tí gbogbo yín tí ẹ ń fọwọ́ tìgbọ̀n tẹ́ ń fọwọ́ lẹ́ràn yìí ó máa lágbára tó bá pẹ́ mo máa já yín ní gbẹ́rẹ́ pàkọ́ kan bọ̀ pẹ́rẹ́ pàkọ́ tó fẹ́ já yín yìí kò tí ì lè yé yín nísìn but in the folk show máa yé yín àwọn holy center wọn kì í mọ̀fọ̀ síbẹ̀ mọ̀ wípé wọ́n ní Donald Trump ó ti rán àwọn sójà wá sí Nàìjíríà ẹ̀bẹ̀ gbọ́ ṣé mọ̀ wípé àwọn ibi tí ogun bá ti ṣẹlẹ̀ ní Donald Trump máa rán àwọn ọmọ ogun ẹ̀ wá wàhálà tó ṣẹlẹ̀ ní Kwara ń sìn ó ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó bá pẹ́ Donald Trump náà máa tó rán àwọn ọmọ ogun ẹ̀ wá sí ilẹ̀ Yorùbá so gradually àwọn sójà tí Donald Trump rán wá yẹn they will know in and out all Nigeria ibi tí ẹ lágbára mọ́ ibi tí capacity yín dé àṣírí yín gbogbo ẹ máa wà lọ́wọ́ wọn ó lè jẹ́ táìmù àwọn ọmọ yín ta ló ṣépè sọ Nàìjíríà ó lè jẹ́ táìmù àwọn ọmọ yín ẹ máa sọ pé now we are the one that save your father now this land now is belong to us if you do pep ẹ máa wá padà sí oko ẹrú ìgbà kejì ẹ ní bọ́ níbẹ̀ for life èmi ọba Solomon ló sọ fẹ́ fún yín ẹ máa dìgbà tí mo ti ń sọ reality fún yín láti 2021 pé oko ẹrú lẹ́sìn wá ẹ tí gbòmìnira ẹ gbọ́dọ̀ jẹ́ kí nǹkan tí yín jọ yín lójú you need to nǹkan tí ẹ̀yẹn bó ṣe hùn kíkéré yẹn ṣe worst tó you need to package it for people that ilé gangan ni gidi má máa package nǹkan àjèjì lẹ́ẹ̀kan títí ẹ lórí mi mọ nǹkan tá a fi ṣe ọpọlọ ní Áfíríkà kí ni ẹ̀dẹ̀ ń ba ayé wa jẹ́ gan ó rí dínkù wá kí ni ẹ̀dẹ̀ ń dùn mí mi mọ nǹkan tá a fi ṣe ọpọlọ mi mọ ibi tí ẹ gbé ọpọlọ yín sí kò dẹ̀ sí nǹkan tó kó bá yín ju òbò òfò tẹ́ máa ń lá kiri yẹn kí odidi ọba kó máa lábò give it to me odidi ọba kó odidi president máa lábò
kí gọ́vnà máa lábò, kí sínétọ̀ máa lábò. Báwo lórí yín ṣe fẹ́ pé? Báwo ni sẹ́ǹsì yìí ṣe fẹ́ ní? How do you want to think deeply? Báwo lórí yín ṣe fẹ́ pé? Báwo lè yàn gidi máa ṣe máa láì dọ̀tí? Òbò lílá ló bá ayé yín jẹ́, kò sí nǹkan míì tó bá ayé yín jẹ́. Ká máa lábò kiri títì. Òbò kòrónà, òbò kúrúnà, òbò olídùn. Ká máa lá kiri. Nǹkan tó bà ọpọlọ yín jẹ́ nìyẹn. Àtọba àti president àti ìjòyè àti gọ́vnà àtọlọ́pàá àti sójà àti gbogbo ìlú ń lábò kiri. Àwọn Mr. Labola, àwọn labolity. Báwo lọpọlọ yín ṣe fẹ́ pé? How do you want to think like a human being? Ẹni torí ẹ pé lè lábò ni. Ẹni torí ẹ normal, torí ẹ tó pé, torí ẹ correct, so lè lá òbò, so lè dá ìdọ̀tí. No! Torí wàá mọ̀ wípé ìdọ̀tí mo fẹ́ láyé náà, kí ló wà nínú òbòjú ìdọ̀tí lọ? Kí ló wà nínú òbòjú ìdọ̀tí infection? Àwọn gbé ẹnu mi sí wọn máa la. Ìyá tó tẹ orí ẹ̀ máa ń lẹ̀. Oya, give it to me. Shock it harder. Shock it harder. Shock it harder. Gamer only. Okay, now see. Ẹ ṣe gbọ́n ẹ sẹ́yìn. Ṣé bẹ́ẹ̀ ló róòlù? Ẹ pọ̀ méjì. Ẹ ṣeun gan ẹ̀yin ènìyàn wa. Ẹ náà ẹ gbọ́ nǹkan tí ọba Solomon wí. Ẹ gbọ́ ohun tí ọba Solomon fọ̀ lẹ́nu. Ẹ gbọ́ ohun tó sọ. Ẹ gbọ́ ohun tó wí. Ó ń béèrè àwọn ìbéèrè lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, pé ta ló wà ń bẹ̀ nígbà tí wọ́n yìnbọn sí ọba tí ìbọn ràn, pé irọ́ làwọn èèyàn ń pa. So ọba Solomon fi ń yé wa ń sìn pé kò sí àwọn ọba wa tó ní nǹkan tó dájú sọ́wọ́. Ṣáàrán tèè tó ṣẹlẹ̀ lẹ́kìtì táwọn lọ bá lọ ṣèpàdé tán bá àwọn ọba mẹ́ta tí wọ́n pa méjì sójú náà tí kan lọ tí wọ́n yìnbọn sí náà tí yẹn náà dẹ̀ tó gbèrò. Ṣẹ́rí a lè pè wọ́n sí àwọn àkíyèsí kọ̀ọ̀kan pé ó kù báyìí nìbọn ró. Ẹ wá nǹkan sí nǹkan, bóyá kẹ́ ẹ ní egbé tí nǹkan bẹ́ẹ̀ tẹ́ bá ti lo ilé tó lọ ẹ lo ilé kò lọ ẹ lò kejì kẹ́dà ìyẹn a lè sọ̀rọ̀ nípa yẹn. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí ọba Solomon wí yìí pé ta ló wà ń bẹ̀, ó ṣe ń ṣe èèyàn lè rí there is a lot of things tí èèyàn lè fi sọ pé yes akin ọmọ ni bàbá yìí. Bẹ́ẹ̀ ni, nítorí tẹ́ bá débi tí nǹkan ti ṣẹlẹ̀, àwọn tó ń ṣèwádìí ẹ rò pé àwọn ọlọ́pàá stupid ni. Káwọn ọlọ́pàá tó tẹ́lẹ̀ kán tó lè tẹ kíní wọn síta àbí kán tó lè sọ síta, á ti ní ibi tán ti ṣèwádìí dé kán tó lè ṣe bẹ́ẹ̀. Wọn kò lè déédéé gbé ọ̀rọ̀ kan jù sórí afẹ́fẹ́. Àti wípé ẹni tí wọ́n pa, nísìn tí wọ́n ti pa ẹ̀dẹ̀ bá ọta ìbọn nílẹ̀, àbẹ́rò pé àwọn kíní ọta ìbọn yẹn ò ní sílẹ̀ ńlẹ̀ ńbẹ̀. Ẹ̀dẹ̀ bá dìwé tí wọ́n ṣe pa ẹ̀dẹ̀ wú gbogbo ara ẹ̀ ríbi tí ọta ti penetrate sí lára. Ṣé ọba Solomon ló yẹ kó ronú sí ọ̀rọ̀ yìí kó tó di pé ó gbé ọ̀rọ̀ yìí síta? Àkíyèsí mi nìyẹn o. Ó yẹ kí ọba Solomon ó yẹ kó ro ọ̀rọ̀ yìí kó tó sọ. Ó yẹ kó ro ọ̀rọ̀ yìí dáadáa kó tó sọ. Torí èmi rí i pé no ni pé bóyá ta ló wà ń bẹ̀ nígbà tí irú ẹ̀ ṣẹlẹ̀. Ó ṣe ń ṣe o. Àkàìmọye àwọn ọmọ wa tí wọ́n ní nǹkan sára tó dẹ̀ dájú. Àìmọye wọn tó ní nǹkan sára tó dájú. Ẹ jẹ́ ká máa fi kéèsì tolóyè Ìgbòho, ẹ máa yẹ kí fi ṣe example. Ẹ ká tẹ̀ gbé tolóyè sẹ́gbẹ̀ẹ́. Tolóyè kì í ṣe èèyàn, kì í ṣe ordinary èèyàn. Olóyè kọjá ẹni tí èèyàn kan ń sọ, èèyàn kan máa sọ̀rọ̀ ẹ̀, èèyàn kan máa sọ̀rọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ ni, olóyè yàtọ̀. Àkàndá èèyàn kan lolóyè. Òòṣà ni olóyè Ìgbòho. Ṣùgbọ́n pé bẹ́ẹ̀ àwọn ọba wa kò sí ọba wa tó ní nǹkan, ẹ jẹ́ ká mú yẹn kúrò. Ẹ jẹ́ ká mú yẹn kúrò. Ọba Solomon kò mú eléyìí dáadáa o. Àṣìwí pátágbà ló sọ ń bí báyìí. Bẹ́ẹ̀ ni mo sọ. Àṣìwí pátágbà lọ́ba Solomon sọ pé ta ló wà ń bẹ̀
kíní kan tó bá fẹ́ give advice lórí ẹ̀ yes you can give advice because lóòótọ́ ó ti ń sọ náà tẹ́lẹ̀ tí gbogbo wa náà ti ń sọ ọ̀pọ̀lọpọ̀ wa ti ń sọ àwọn ọ̀rọ̀ wọn káwọn bá wa kán jáwé sóbì kán ṣe nǹkan sára kán gbàgbé nípa bóyá wọ́n lọ ń gbé ẹ̀sìn mùsùlùmí sórí gẹ́gẹ́ bí ọba no ọba òṣàlẹ̀ jẹ́ ọba ẹbọ ẹlẹ́bọ nìyí gbogbo ẹ̀yin ọba wa ẹ wá nǹkan sára yes tó bá di pé wọ́n ti pa wọ́n first class ọba bẹ́ẹ̀ àgbà yẹn àwọn ọba wa lè àṣẹṣẹ wa lè máa sọ pé yes wọ́n ti ń ṣe nǹkan tó ní ká ní kó máa ṣe yes níbi tí wọ́n ti pa ọba yìí sí níbi tí wọ́n pa ọba yìí sí àwọn sọ there is a lot of nǹkan tí wọ́n gbìyànjú láti ṣe fún ọba tí ò rán náà but kí ọba Solomon wá sọ pé yẹn ta ló wà ń bẹ̀ ọ̀rọ̀ kọ́ nìyẹn o a lot of things wà tán fi lè jẹ́rìí pé yes akin ni bàbá yìí akin ni mo dẹ̀ gbóríyìn fún bẹ́ẹ̀ ni mo sọ this is the first time tí màá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí mo kàn ń wòrán yẹn láti ọjọ́ yẹn tó ló jẹun tó ń bà mí nínú jẹ́ pé wọ́n ti pa ìkan lára àwọn ọba wa ó jẹun tó nǹkan ojú ti pátágbà ní fún wa nílẹ̀ Yorùbá lọ́wọ́ bá àwọn elédè kejì ṣe ń sọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá ń sìn àwa tó yẹ pé wọ́n ń pè wá pé yes nǹkan ń bẹ ńlẹ̀ ṣé ó yẹ kó máa rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá o kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá ẹ̀yin ọba wa nǹkan ìtìjú dẹ̀ ni fún yín o pé ẹ̀yin ọba ń sẹ̀ wá gbé adé sórí wọn wá ń lọ sóde ẹ wá lọ sóde níbi táwọn elédè kejì wa ń kàn máa ṣinú ẹnu sí yín lórí ni pé àwọn ọba tẹ́kùn wọn jẹ́ nǹkan kan wọn ní nǹkan kan sára kò ń ṣe nǹkan tó dáa rárá àwọn ọba Fúlàní ojoojúmọ́ náà ń wọnú ilẹ̀ wa tó ń ṣe bó ṣe wù wọ́n ẹ yé dójú tì wá ẹ̀yin bàbá wa jọ àfọlọ́hún bẹ̀yìn àfọlódùmarè àfọ àwọn alálẹ̀ àfi bẹ̀yìn ẹ wá kún nǹkan tó wà lára yín o lóòótọ́ yẹ kí ọba ní egbé wà láì kó yẹ kọ́ba wà nínú mọ́tò láńsọ gan kí wọ́n rí kọ́ba rí danger níwájú gan kó rí àwọn Fúlàní tó ti dẹkùn níwájú ó yẹ kí ọba yìí lè kọ́kọ́ jáde síta sí wọn kó kutú ọwọ́ ẹ̀ tó bá wọn kó dẹ̀ dọ̀fẹ́ yes òun tọ̀rọ̀ ni mo sọ láyé àtijọ́ àwọn ọba kì í jagun ni ìrùkẹ̀rẹ̀ ọwọ́ ọba lásán iná ni iná burúkú ìrùkẹ̀rẹ̀ ọwọ́ ọba iná gidi ni ọba wo ni wọ́n ní nǹkan ń ṣẹlẹ̀ tó bọ́ síta ni fúnra rẹ̀ ó bọ́ síta ọba bọ́ síta fúnra rẹ̀ wọ́n sì wà ẹ má fojú di wọn o àwọn ọba tẹ́ ń fojú di gan nìkan wà lọ́wọ́ wọn jù àkíyèsí wa nìyẹn o ẹ jáwé sóbì ẹ̀yin bàbá wa ẹ wá nǹkan mú nǹkan o èmi ọmọ yín náà ni Akalamago TV don't forget to subscribe if you are watching for the first time mo kí wa lógún mo kí wa lọ́gbọ̀n thank you.